أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عبد الله في خليفة الجيلان عبد الله في خليفة الجيلان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال كلا إن معي ربي سيهديني اهدنا الصراط المستقيم. ما شاء الله. تبرأت من حولي وقوتي وعلمي واستعنت بحول الله وقوتي. آمين. دخلت في كنف الله واستجرت برسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك وترحم وتحنن على سيدنا الحبيب المصطفى محمد صلى الله عليه وسلم. السابق للخلق نوره ورحمة للعالمين ظهوره وعلى آله وأصحابه وأزواجه وذرياته حق قدره ومقداره العظيم. صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا أرحم الراحمين يا رب العالمين. وقال نبي كايوري وقال صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. مفا نبي نكي بابا وأقولها إذا ما يجوك ترى أن محمد موافي النبي ندا بابا ما دبو mo fi gbẹ̀yìn jókòó ẹ jókòó ọlọ́run ní ká sọ yìí lára yín آمين يا الله. ọlọ́run ẹni ọlọ́run gbogbo alápapọ̀ wá wá sí láwọn ní àyìn ni إن شاء الله. oríire là á sì lépa kíta àmọ́ bí ọlọ́run ti fẹ́ stamp ẹ̀ ẹ̀dá tí o bá sì láfojú di síbi kan láyé orí rẹ̀ tètè máa ń tó lọ́wọ́ ما شاء الله. èyí ló túmọ̀ sí pé yẹn gbà fọlọ́ bí yẹn bá ń select yóò tà sí ibi tó rí rẹ̀ wá ń gbà mí ẹni tí o bá dẹ̀ ṣàṣedànù kò lè rí gbogbo ibi tí wọ́n bá pè ní ìjókòó ànẹ́bí àṣedànù síbẹ̀ ما شاء الله. kọ́dà kó má gbowó kò mẹ́ wàá gba aládá kò mẹ́ ẹ̀dá àwọn tó bá gba aládá tọ́lọ̀ ń fi dá ọjọ́ míì kalẹ̀ dúró dè ọ́ tó fi wá rí àìmọye owó ọmọ bí ó ti dájọ́ rẹ̀ kíní yẹn tí wọ́n ń bọ́ sọnù lọ́wọ́ àwọn afá gan àmọ́nú mi dùn pé mo wo sàwárí ẹ̀ láwùjọ yìí الحمد لله. wàláhì làásì kó wà gbogbo àtàwọn àbí làmọ̀ pọ́rọ̀ òní kan wa a máa fi tọmọlúwàbí jókòó a sì fi fi ànẹ́ Muhammad jókòó صلى الله عليه gbogbo ẹ̀yin وسلم. yà wá ẹni fẹ́ jẹ́ kí òun jèrè ọmọ àtọmọ ọmọ kó pé sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. mo fi yín ní fi ọ̀rọ̀ sí lẹ́nu ní o wọn ò ní gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín àwọn kẹ́ concentrate pẹ̀lú ànẹ́bí bí. a ṣàdúrà fáwọn olóore wa àwọn tó ti kọjá sọ́dọ̀ ọlọ́run nínú àwọn òbí ní méjèèjì ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọn. آمين. lawla al-awa'il lam tu'raf al-awakhir tí ẹ bá sọ láwọn tàná àwa ti ṣàwárí àwa tòní ما شاء الله. bó tiẹ̀ jẹ́ pàwọn tòní náà ń wúlò fáwọn tàná ni òjì wọn gbàgbé wọn ọlọ́run bá kẹ́ gbogbo àwọn òbí wa tó ń ṣẹ̀ wálẹ̀ tó ń ti lọ آمين. àwọn tó kùn láyé ọlọ́run má fi wọn ráre آمين. àwọn àfáà ẹnì kọ̀ọ̀kan wa àwọn tó ti bọ́ di sọ́dọ̀ ọlọ́run mọ́sà bá kẹ́ wọn. آمين. wàláì akọ́mọ̀ láti máa dákọ̀ àwọn bàbá wa àgbàlagbà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ sì ni ẹlòmíì bìlọ́ǹgì síbẹ̀ tó jẹ́ pé àfáà ni wọ́n tàbárí mọ́kọ́ gbogbo iye wọn bíi tí kó wá bìlọ́ǹgì sí tí wọ́n ti lọ ọlọ́mọsà bá kẹ́ wọn bá gẹ̀ wọn. آمين يا torí الله. àsìkò ni o bàbá wa Sheikh Adam ọlọ́run bá kẹ́ wọn آمين. bàbá Sheikh Kamal ọlọ́run bá kẹ́ wọn Àmín. níbi tí nẹ́tíwọ́ọ̀kì ni ti ń fàbọ̀ wá Mọ̀lánà Sheikh Tajul Adabi ọlọ́mọsà bá sàlékún kẹ́ẹ̀tì آمين يا الله. àti gbogbo ibi tí gbogbo àti kẹ́kọ̀ọ́ ọlọ́run bá kẹ́ wọn. آمين. àwọn tó wá jẹ́ kúlẹ̀ fáwọn wọn láàyè wọn lónìí ọlọ́run má dá ìmọ̀ràn آمين. má dàrú mọ́ wọn lọ́wọ́ Àmín. tí wọ́n sọ̀kalẹ̀ ayọ̀. آمين. Mọ̀lánà Sheikh Qasim Yusuf Bọ́lájọ́ kọ́mà nẹ́bí الله حياة الشيخ. alekun gbogbo ẹ̀mí àtàláfẹ́ ọlọ́mọsà bá ṣe fàfà آمين. ọlọ́lá haúlá. ولا قوة إلا بالله العلي العظيم. mo kí kalẹ̀ gbogbo yẹn àgbàlagbà ما شاء الله. tí ẹ jẹ́ àfà tọ́lọ́ ń pèlè èèyàn nú ayé. àwùjọ yìí kìí ṣàwùjọ àwọn èrò àwùjọ àwọn èèyàn ni. ẹ̀dá tó bá dẹ̀ karẹ̀ kéèyàn tọ́lọ́ ń bá pèlè èèyàn kò gbọ́dọ̀ sá fáwọn èèyàn gidi. gbogbo ẹ̀dá kéèdá tó bá já sí yí pé ní èrò ní ń wá kí wọ́n hélì òun pé nǹkan lòun aláìmọ̀kan ni. lọ́ọ́ ìmọ̀kan ni.
báwọn yìí ń bá pè ọ́ ní nǹkan táwọn kàwáṣọ bá sọ pé èèyàn ni ọ́ ò tí ì rí ibi lọ torí àwọn yìí wọ́n lè fọ́n tíkẹ́ẹ̀tì àlùjánnà Masha Allah. wọn ò dẹ̀ lè stamp orí rẹ̀ ẹnu tádé wọn fi sọ pé ogún bí ọba tún gún mọ́ wọn tún yí padà àmọ́ bá tó pè yín léèyàn láàyè kó wa yín mo fi ó kọ kó wa yín àti àyè ibi tọ́lọ́run tó sí àti dáṣàlẹ́ṣà ọlọ́run nínú ayé rẹ̀ mo fi kí gbogbo yín ọlọ́mọsàjárí gbogbo yín pẹ́ Àmín. wàlá nàbí wa Muhammad Sallallahu alayhi wa sallam. afáwa Sheikh Nuruddin mo kì í bàbá wa Kọ́lẹ́à mo kì í bàbá wa jí sọ gba ọ̀rọ̀ èyí tẹ̀ ń sọ ju gba lọ Wallahi. bìlá àdàdì ni àbí ìgbà òní àdàdì ni ebi àdàdì kan ni èyí tẹ̀ ń sọ ju gba lọ àmọ́ mo wá rí i pé ìkìláàsù tẹ ní ojú gbogbo ẹ̀mú ara yín lọ Alhamdulillah. wàláì CID sí àmẹ́yìn kan mú mọ́tò ẹ̀ sì méyàn wàláì làzim ṣe rí bàbá ẹ dákun jókòó anakunla ọlọ́run jẹ́ àdàgbà ẹ dákun mo fọlọ́run bẹ̀yìn ẹ dákun jókòó wàláì mo ti yó ní ààyè yìí fáwọn àǹfààní Alhamdulillah. torí ebi oúnjẹ ò tiẹ̀ pa mí débi tẹ́lẹ̀ ana Muhammad Sallallahu alayhi wa sallam. mo bùkátà ká mọ ìyànẹ́bí yìí báyìí lọ Sallallahu alayhi wa sallam. anabi níyì tayọ ká máa tọrọ bára sàlátù fún ẹ sọ pé sallallahu alayhi wa sallam Sallallahu alayhi wa sallam. anabi ní alhikmatu dallatul mu'min àyíṣúmọ̀ wajadaha. Ànábì ní ọgbọ́n tán wò ní nǹkan tó sọ̀rọ̀ fún mùmínì ni gbogbo ibi tó bá ti rí ni ó ti máa hé. kìí ṣe gbogbo kéwù ni wọ́n ń kéré ní kíláàsì gbogbo ẹ̀kọ́ sì kọ́ ló parí sínú tírà ẹ̀kọ́ ń bẹ lára àwọn èèyàn wa fil ardi ayatun wa fi anfusikum Afala tusirun. èèyàn kọ̀ọ̀kan yín nínú gbogbo ẹ̀yin tẹ́ ti sọ̀rọ̀ wala ayatun min ayati Allahi fi ardi. Masha Allah. mo lọ ẹ̀sùn kan ní last week mo sì gbọ́rọ̀ kan wá dàbí ká ní ń gbọ́ rí kìí sì ṣe pé ń gbọ́ rí àmọ́ má ṣe tó tẹ̀ríkìmù yẹn ó ní kí mọ̀lẹ́bí mi gan ó ní wàá máa sọ yí pé ní babaláàmú ni ọ̀la ni àmú ni ìbádà kọ́ máa sọ bẹ́ẹ̀ torí wọ́n lọ fi ọ̀la rẹ lé wọn lọ́wọ́ ìwọ́ tó ní ìgangan tí wọn ò rí mú ọ̀bá bẹ́ẹ̀ náà kọ́ lọ́ má jí wọn rọ̀ lánàá mú Allah. tá lọ láwa ibà àwọn ọmọ wa ni mo rí pé 1 million lọ́rọ̀ yìí ẹ wo bí tóun tún gbé fíkìrà tiẹ̀ lọ àti falisafa rẹ̀ ló fi jẹ́ pé al-hikmatu dallatul mu'min haythu ma wajada akhazaha baba wa sirru baba Lámúnigun Adamallahu hayata sheikh. àti baba wa jí sọ gbá ọ̀rọ̀ Adamallahu hayata. mo dúpẹ́ ẹ kú fẹ́ sìn ẹ kú fẹ́ mímọ́ ihun tó ti sọnù láwọn àwùjọ wa tipẹ́tipẹ́ la ṣàwárí ẹ̀ ń bì Alhamdulillah. ká máa sọ pé bẹ́ẹ̀ni gan ọba ti jẹ́ ẹni tí ó kéwú níbi mo ti kéwú kò dísáfà àpọ́nlé lọ́dọ̀ mi àbí tí o bá ti ṣe irú tàríkà tí ń ṣe kìí ṣe ní pàtàkì tí o bá ti wá láti ìlú tí mo ti wá ẹ gbàgbé kò séèyàn tó sì jẹ́ pé Ọlọ́run fi iṣẹ́ rẹ̀ há káàkiri ni èyí bẹ́ẹ̀ bá ṣe wá gbà fún bí Ọlọ́run bá fi há sí ló túmọ̀ sí pé múmìnì ló ń tọ̀ Allah. ọba tó pè yín ní múmìnì tó bá dọ̀la Ọlọ́run dákun má dàrú mọ́ yín lọ́wọ́ Àmín. mo fi gbogbo àwọn bàbá wọ̀nyí mo fi kí gbogbo ẹ̀yin bàbá wa níkàlẹ̀ mo sì fi kí gbogbo ẹ̀yin àfà mo fi kí gbogbo ẹ̀yin ìyá wa gbà ẹ kú ayọ̀ gbogbo gbà Ọlọ́run ò ní jẹ́ kí aburú pẹ̀kun ẹ̀ Àmín. mo kí sòdó àfà yìí mo mìíràn ti ọdún náà ti pẹ́ díẹ̀ ẹ jókòó dáadáa mo yọ̀ǹda ni Ẹ jókòó. mo lọ ìgbà tí mi náà ṣe rìádà mo wá lọ ṣe ìrìádà kan ní Ìjẹ̀ṣà bàbá wa Sheikh Abdul Fattah Al-Thaqafi àwọn wa pè ní lecturer àjọ náà lọ́hùn ìwọ̀nba kéèké ta sáhe tọ́lọ̀ ní àrímú lọ́dọ̀ àwọn afáwa asábẹ̀rẹ̀ sí lò Sheikh Abdul Fattah Al-Thaqafi ní ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ń sọ ń bàjẹ́ náà wọ́n ní kó máa sáré bọ̀ ó ní ẹ wo ìjẹ́ ìrídà mú mọ́ sẹ́rí àbá tó ṣe ráyìdù yìí mo yọ̀ǹda gbogbo wá sí fún kó máa ṣe lọ Allah. ẹlẹ́gbẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run pé àfa wa ṣòdo
ọlọ́run dákun má jẹ́ tẹnugbó bí ọwọ́ àmín sì má jẹ́ jábọ́ má jẹ́ ṣìṣe wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. so afáwa má dìbò wa innamal umamul akhlaqu ma bakiyat wa in hum dhahabu akhlaquhum wa in hum dhahabati akhlaquhum dhahabu wa innamal sáfilẹ̀ fún mi. irú bí kọ́ ni wọ́n ti taka mi mọ̀ lóòótọ́ ìmọ̀ dàgbà mi tó wá pè é lẹ́nu wọ́n bá sọ pé bákan ni lágbájá ló jẹ́ wọ́n náà jí wọ́n mọ̀ pé ó kéde pé wọ́n purọ́ àbí wọ́n kàn pampa ẹ̀ àmọ́ gbogbo àkọlé yẹn máa ṣe fàárí. wa innamal umamul akhlaqu ma baqiyat. afáwa Ṣawkí olókọrin náà ó ní ṣe rí gbogbo ìjọ tí ń bá ń sìn túnbẹ tọ́lọ́hún ò tí ì pé owó látàná dòní ó ní yóò sì tún máa bẹ dọ́là lópin ìgbà tí ìwà tí fi mẹ́ǹtẹ́ẹ̀nì ayé ni bá sì ṣẹ́kù sọ́dọ̀ rẹ̀. wà á ní hùmú dhahabati akhlaquhum dhahabu bẹ́ẹ̀ ni tó bọ́lá ńlẹ̀ tí ò bá mọ mẹ́tínásì ẹ̀ tó wù òyì pé ní ìfà lòún bá àwọn tàná lè gbé yìí fún kóhun kọ́bùkù báwọn tàná kí wọ́n kàn máa tijú àwọn tàná máa la tó ṣe kóhun wọ́ọ̀tì kankan lọ́dọ̀ àyè gbogbo ẹ̀sìn kọ́ ni mímọ́ nìkan ṣé o máa dìbò inú ẹni tó ṣòro kójọ òun lè yàn inú ẹni tó wá ṣòro pè láti pé kó gbà fún yàn wọ́n láwọn àfáàní tọrọjà tí wọn náà ná làwọn náà ná ibi tó ń lọ làwọn náà ń lọ kí ogun wọn wá dárí jọba yìí wọ́n tún wá ná wọ́n tún wá jòkó tí èsè páwọn náà ní tìjára talanta búra. mo cherish ìwà tọ́lọ́run fún yín o àmàwà Sheikh Nuruddin ti sọ ìpè ní tahasisu ni ikhtisasu min Allah. ọlọ́run sọ ìlẹ́sà ní èyí. wàláì torí pé tó yẹ pé tàtọ́ bùn wọ́n takhalluqu bá ní tó bá ṣe lọ́jọ́ kan yóò padà gbàgbé ẹ̀ tó bá dijọ́ mi. èéfín ni wa. ọlọ́run má jẹ́ pàdánù. àmín. ó wá ní wà yín ní humu dhahabati akhlaquhum dhahabu. tẹ́ bá ti wá rí i pé wà tí wọ́n fi ń pè wọ́n ní nǹkan tó bá ti di kọ́ bọ́ ẹ gbàgbé ẹ̀ àwọn náà ti lọ nìyẹn. ìhun tẹ́ fi dẹni àná tẹ̀ fi ní símọ́ ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín o. àmín. wàláhi wa rabbil Kaaba tówó tẹ́ fi kò náà àlejò mi kọ́ ló kún mi lójú. mo ṣàìsùn mọ́júmọ́ ní sẹ́yìn tí mo ṣe wá sí mọ́júmọ́ mo sì pè yín láàárọ̀ yìí pé gbà wọlé bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́ni kí n sùn èmi èé fẹ́ fìyàn ṣe fàárí torí pé kí ni kó wa là ń fi ohun tá a ní sí lọ́hùn injú ẹ̀dá bá ti gbà yí pé ní ohun tóun níyì òun ti débi òun lọ èyí tó pọ̀ sọnù fún. Masha Allah. wàláì àyà tọ́lọ̀ ń gbé sí ńlá ní ń wò lára gbogbo àwọn àgbàlagbà tọ́lọ̀ ń dájò kù látàárọ̀ ọlọ́run níjẹ́ máa padà sí ibú. àmín. wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá wa asọgbọ ọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọlọ́run níjẹ́ sọ̀rọ̀ tán àmín. wọ́n ní àfa mi ń bẹ tó ṣe yí pé ní kìí ṣe póun ni ó tó bẹ́ẹ̀ ọlọ́run a máa fi ọmọ kéwà tàṣeyọrí lára ọmọ a máa fi pò kíkí àfa mi ọ̀rọ̀ ńláńlá ni 1 million ọ̀rọ̀ ni èyí kọ́lọ́hún sì tatara ọmọ kéwú gbé àfa nàró gbígbàdúrà ni kìí ṣàpadà sí. Masha Allah. ẹlòmíì ní lówó nílò tọ́ o ẹ wo iye àwọn tí wọ́n kọ́ ṣe àdámọ̀ ẹ wo bọ́lọ̀ ń ṣe kò kí ṣe àdámọ̀ tí èyí bá ṣe bọ́lọ̀ ń kò kí ṣe àdámọ̀ débẹ̀ ó ṣeéṣe ká má gbowó kọ àfa mi inú àfa tó kọ́ wọn. Allah. àbẹ́ ẹ̀kọ́ ni Yakumullah. torí ìdí eléyìí èyí tẹ wílẹ̀ kan kéńgbà tí so mo dúpẹ́ pé ẹ fi yin ṣe ọlọ́run dé àmọ́ ṣe ọlọ́run ni kì í ṣe ṣe yàn mo lánàá ṣe Kọ́sìmù Yusuf Bọ́lájí ọmọ ànẹ́bí tó jẹ́ àfa mi tí wọ́n bá dágbo tó máa ní mọ́fàlú ti pọ̀ bàbá iṣẹ́ tẹ ṣe ọmọ ní káyì ẹ má máa gbé ṣe ọlọ́run fẹ́yàn mọ́ ok àwọn míì tí ò rí bi tí mọ́fàlú ti kí ló dé sí wọ́n sẹ̀mí ni ṣe pé bí tó yóò ti mọ̀ wá rẹ̀ nu àwọn míì tí ò rí bí ọmọ tó ní àwa la pọ́n la sọ́ déyàn kó tó di aláìmọ̀ rẹ̀ àwọn míì tó rí pọ̀npọ̀ kí ló dé. ọ̀rọ̀ náà wá pè mí lọ síbi ọ̀rọ̀ àfàwà Sheikh Abdul Wahhab Ash-Sha'rani
radiyallahu ta'ala anhu. níwọ̀n bá àsìkò tó rémi náà níbà ní àsìkò fún gbogbo yín òun ni mo fẹ́ fi sọ̀rọ̀ àmọ́ jókòó Muhammad lawa sallallahu alayhi wa sallam. èmi máa fi jókòó mòlúdì ànábì tí ó gbẹ̀yìn akabiru wal jahabi zaminal ulama tọ́lọ̀mbá ni ẹ péjú síbi tẹ́ bá péjú síbẹ̀ máa fi ń wé conference tó ń kálukú tírìtì tọ́pìkì ọ̀tọ̀ọ̀tọ̀ májò jẹ́ pé èyí tí wọ́n fẹ́ sọ yẹn ní akaila wàláhì lóòótọ́ ni àwọn yẹn máa sọ pé àbá wàláhì kọ́dà ní sírísì wọ́n ti ń pè kọ́dà wọ́n ti fi kọ́ọ̀lù dàmí láàmú táwọn ọmọ náà máa pàmpà rẹ̀ kí ló dé ta ká gbogbo ẹ̀kún ìbàdà. àbá nuru ni wọ́n ti rọ opportunity wọn lágbo méjìlá wọ́n ti rí abá wọn yòókó ni wọ́n rọ opportunity ńgbà wọ́n ti gbé máìkì kalẹ̀ káwọn náà ti tàn. tí wọ́n bá láwọn lóde sásọ pé rọ́ọ̀nì a ti mọ̀ pé ní ayé ń fẹ́ ni ọlọ́run sì ní kọ̀ fún yín ọlá nẹ́bí wa Muhammad. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. mo jí ni wọ́n máa jẹ bàmọ́. bismillahir rahmanir rahim. kì í ṣe pé olóhùn sọ́dún bó ṣe ń fọ́ sí ara ẹ̀ wí. وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا gbogbo ẹni bá ma yọ lọ́nkọ́ ní Allahu Akbar. Allahu Akbar. àwọn àfáà iyọ̀ ayé ni wá èyí tọ́lọ́ ń pè láwòkọ́ṣe tó ṣe pé ọ̀rọ̀ ẹnu wa nìkan kọ́ lára ìfẹ́ máa gbọ́ wọ́n fẹ́ máa wò wá ẹlòmíì ò ní kátírà kò sì ní wádìí ẹ̀ ń wọn bá ṣe lójú rẹ̀ ló fẹ́ mú gẹ́gẹ́ bí evidence láti pé kóun náà máa fi hùwà ṣe. àmọ́ ọ́fíìsì wa yìí mo fẹ́ mọlé ọ̀rọ̀ tí mo sọ mọ́júmọ́ yìí ni ń ti mẹ́hẹ̀ púpọ̀ látara pé ìkìláṣù ti ń bọ́ lára iṣẹ́ wa ó sì yẹ ká kó papọ̀ mọ́ ká dànù yẹn kó bá lè má pọ̀ nǹkan yìí sí ọlọ́run sì ní kẹ́yìn sí wàhálà nàbí lọ́dọ̀ ọlọ́run àmọ́rọ̀ àfáwa Ash-Sha'rani òun náà ni mo fẹ́ fi ṣe nàṣíyà ó ní nasihatun sulukiyya. nasihatun sulukiyyatun minal imam Ash-Sha'rani. qala radiyallahu ta'ala anhu. nígbà táwọn amẹ́ríkàsì mọ̀láni Sheikh Dawud Abdulmajid Al-Fadla wàláhì ẹ̀kọ́ pọ̀ làwọn báyìí gan ohun tá a fà yìí lò ló jẹ́ mọ̀láni ẹ̀ máa kí sáfà àfànlá wọ́n yìí sẹ̀lẹ̀ tiẹ̀ ní tó lóhùn nìkan lòde wọn á ní wọn mú wá sọ́dọ̀ mi kó lè mọ́ ni wọ́n náà máa wí. àwọn kíláàsì ìjọ kan ọmọ inú àwọn táwọn jẹ́ kíláàsì ìjẹ nìkan ká lòlò ìsà máa hó láti dìde láti ka tírà àfáwa ní kó dìde kọ́ máa kà ńgbọ́ wa bẹ̀rẹ̀ sí kà sẹ́mọ̀ mọ́gàsì joko kíníkà òun náà bá wẹ̀yìn yìí ní joko kíníkà àfàlà ní òrí dídì rìn èmi lèmi fẹ́ gbóhùn rẹ wọ́n tún dáwọ́ tọ̀hún lóhùn. ṣe rí gbogbo àwọn ọmọ tó bá kó sọ́dọ̀ wa wọ́n ní àtúrẹ́nì wọn ni kìí ṣe ẹni bá lóhùn nìkan láàmú amúlòdì wàláhì kìí ṣe ẹni bá lóhùn nìkan bí mo fẹ́ lọ́nu ni. nasihatun sulukiyya mọ̀lẹ́rẹ́ Sheikh Sha'rani Ọlọ́run fẹ́ kọ́ wa bá a ṣe rìnrìn àjò ẹ̀sìn wa bá a ṣe rìnrìn àjò wíìrìdì tá a lágbọ́wẹ́ bá a ṣe rìnrìn àjò gbogbo ìjà fà wa tí ó fi jẹ́ pé a bá ẹ̀san pàdé lọ́dọ̀ Ọlọ́run. qala radiyallahu ta'ala anhu. man ra'a ahwalahu mustaqimatan. mọ̀lẹ́rẹ́ Sheikh Sha'rani ó ní gbogbo ẹnikẹ́ni tí ń bá ríra rẹ̀ pé gbogbo òṣèṣì òun ló báláǹsì tán òun mọ̀ sọ òun mọ̀ ṣe òun mọ̀ kéwù yẹn ó yé òun bóun bá gbé kalẹ̀ ayé àgbà bóun bá tún fara sí wọn a tún tẹ́wọ́ gbà kò sẹ́ni ó dàbí tòun àfààní gbogbo ẹni tí ń bá ríra rẹ̀ kó ṣe sí òun balance tán. wa ahwala ikhwanihi mu'awwajatan. kò sí ọgbọ́n ihun tó ti fi múra rẹ̀ pé tòun ló dáa tó dúró déédéé òun gbogbo tẹlómìn tó bá yàtọ̀ sí yóò rí bọ́wọ́ kó dàbí tòun ìṣó. wa man ahwalahu mu'awwajatan. àmọ́ ògbẹ́ ẹnikẹ́ni tó bá rí pé òun náà mọ̀ wí
òun náà máa ṣe ó possible kálómi máa ṣe jò òun lọ ó possible kálómi ọmọ aláàjì gbogbo pé lágbájá máa kí lágbájá kí ìdá àárín ni gbogbo wa wà kò sẹ́ni ó wà lókè tán ìmọ̀ àárín la wà ó ra àwọn ẹni tó rọ pẹ́ dá lérí wọn pé alihamudulilayi tèmi náà gbé pẹ́ẹ́lí àmọ́ tó bá lajúlẹ̀ tó bá wo wájú wàá rí yẹn rẹpẹtẹ wàrà àkúlẹ̀ bẹ́lẹ́dì bàáyìdì abàdì tó bá nílùú kan jìnnà wọ́n tún júwe pé ìlú tún kún wájú ó lè ní tán ìlà rabbikal muntaha so àbí kéèyàn ó fi ìwà àti mọ̀ wọn ara sí kọ́dà bójú oògùn béèyàn ò bá fi mọ̀ wọn ara sí tí ń gùn àwọn ẹni tí ò tó lọ́jọ́ eré tí wọ́n sì rìnrìn àjò jù lọ Ọlọ́run nìkan wọ́n jáde sí. Masha Allah. bẹ́ẹ̀ bá ní mímọ̀ ni kò sẹ́ni bí òun ẹni tí ò tó lọ́jọ́ eré tí ò tó ní mímọ̀ Ọlọ́run á sì fọ̀rọ̀ sí lẹ́nu tí ó sì fi yẹ̀yẹ́. àbí kéèyàn mọ̀ wà rẹ̀ níwájú Ọlọ́run ẹni bá ti ń rí i pé tòun lọ da lójú oore yóò máa rí ẹlòmíì tí tó yàtọ̀ sí pé tiẹ̀ ò tí ì balance kó kọ́ serú wa yìí àgbà kò sì ti bẹ̀rẹ̀ ihun tó fi mú ọ̀rọ̀ tó jáde lẹ́nu Musa tó gba punishment lé lórí tí ò sọ intentionally tẹ́nìkan tì sí lẹ́nu pé kò fẹ́ sẹ́ni tó mọ kéwú tó ní mímọ̀ tó ní bẹ́ẹ̀ sì ni reality ni torí òun náà làáfà àwọn tí kọ́ wọn látàwọ́rá nígbà náà òun àbí wọ́n wà bí ni òun ní sì ń ṣàlàyé àmọ́ tòun ti bẹ́ẹ̀ Ọlọ́run ní káì má dán wò mọ́ ó sì jìyà eléyìí tó ṣe yìí ìyín ló fi lọ́ọ́ ọ̀rọ̀ táwọn àyè sọ́lẹ̀ kan pé ọmọ kéwú ni wọ́n ní kó gbà òun létí bẹ́ẹ̀ ni ẹlẹ́gbẹ́ ọmọ kéwú náà ní Khidiru sí Musa torí inú ulul azmi l'Ànábì Musa wà kò sí Khidiru mẹ́ àwọn first class l'Ànábì Musa ó yẹ wá jẹ́ pé Khidiru ni wàá ní kọ́lọ̀ kéwú lọ́dọ̀ rẹ̀ lóòótọ́ odidi ilé kéwú kan náà ní tọ̀dọ̀ Khidiru àmọ́ yìí nǹkan ni mo fẹ́ lò ẹni bá ti rí kóhun tòun dúró dáadáa yóò rí tẹlẹmí kọ́ wọ́ kéda bí tó. wa man yara ahwalahu muwajjatan. àmẹ́ni tí ń bá ń ríra rẹ̀ pé kò dáa tó ó kù síbi kan ìfẹ́ ni wọ́n fi ń bá mi mánéjì ẹ̀ agbo àwọn olólùfẹ́ mo ti ń sọ ni wọ́n fi ń bá mi fèyí tó kù kù. wa ahwala ghayrihi mustaqima. yóò máa rí tẹlẹmí náà tí bá ń sọ̀rọ̀ rẹ̀ pé mọ̀ṣálá ẹ̀rí bọ́lá tún fún àfa yìí lẹ́bùn ẹ̀rí pé àfa yìí pọ̀ gan o òun máa lóhun pọ̀ òun ló sì máa ń yan ẹlòmíì kó pọ̀ ìmú tá a fi mánéjì ara wa nù. tẹ́dá ò bá ti níwà yẹn sọ́kọ̀ mọ̀lẹ́kà ń kéwòn ni ẹni sórí ẹni tó lè síbáàrí fún lẹ́yìn tó ń fún lówó oúnjẹ àbẹ́ni tó kọ́ ń kéwò sórí gbé gbogbo ẹlòmíì tí máa ń fún ọlápọ̀lẹ́ kò gbówó oúnjẹ lọ́dọ̀ rẹ̀ kò gbówó wíìrì lọ́dọ̀ rẹ̀ kò gbà sírí kan lọ́dọ̀ rẹ̀ kọ́ sánẹ́ sí kójó tó bá fi fún ọlápọ̀lẹ́ bọ́ọ̀lù ló gbẹ́ sí o má sọ̀rọ̀ ẹ̀rí goli o yáda padà tọrọ fẹ́ lábùkù bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ lábùkù bá ti sọ ẹni kí bá ní tó dì í mú nísìnyí obìnrin jẹ́ bá ti jọ́ mẹ́ yóò wá sáìsẹ̀ fún ọ ni. amánéjì ara wa ni. فمن رأى أحواله معوجة تتلمس كل الخلق. تتلمس كل الخلق. حياكم الله. gbogbo ẹni bá rí i pé níbi mímọ́ tòun náà ti dúró dáadáa níbi ká sọ̀rọ̀ tòun náà dúró re níbi ìrìnà jẹran Ọlọ́run kó ṣàánú òun ni níbi irun níbi àwẹ̀ níbi igbá níbi àwo Ọlọ́run mánéjì òun ni gbogbo orú ẹ̀dá tó bá fi sọ́kàn báyìí tatalmaza kullal khalqi yóò sọ̀rọ̀ ẹ̀dọ́mọ kéwù fún gbogbo ẹ̀dá Ọlọ́run yóò máa kọ́ kéwù káàkiri. náà ni ẹ̀kọ́ tèmi ń kọ́ látàárọ̀ tí ń bá mu lára yín tí mo débò mi tí mo dà á lẹ̀ ṣé yóò hàn lára pípẹ́ ọ̀rọ̀ lágbájá ní sọ̀hún gbogbo tíṣẹ́ àdámọ̀ tí kò wá ń fọ́tò sáàjì káàkiri à ń gbowó àbá gbowó bí wọ́n bá mú téèyàn àyèmọ́yé èèyàn ó mú tiẹ̀ náà tó o bá sì lè ò lè mú téèyàn ó lè sọ́ di dandan kí gbogbo èèyàn ó mú tiẹ̀ tọ́ba làwọn ògbà sọ́fọ́ sí ẹ̀ sí. naam. وجعل نفسه تابعا لا متبوعا. irú ẹni bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ ẹ̀dẹ́ni tí ń sì ń tẹ̀ láwọn onímọ̀ káàkiri kò ní sọ̀rọ̀ ẹ̀dẹ́ni wọ́n máa tẹ̀lé nìkan. ilẹ̀ yìí nílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n ń bí láti máa dásà pé kò ní burú títí kí baba ló dọwọ́ ọmọ òun lọ́rùn. gbogbo àwọn tí wọ́n ní ṣáùkù ilmu lọ́kàn tí wọ́n bá rí i pé Ọlọ́run ní kọ́mọ yìí gbọ́dọ̀ àwọn rí tọkọ kéwú
tọ́lọ̀ ń bá tún ní kírin àjò rẹ̀ ó jì kó lọ kọ́ míì tí wọ́n rí pé qad sara bahran la sahila lahu fil ilmi wọn ò kọ́ láti lọ tẹ́tírà sí torí tí wọ́n bá tẹ́tírà sí ó ti di tí wọ́n nú ni ó ti dogun fara ọmọdọ́mọ tiẹ̀ náà ó ti ju bó ti wà tẹ́lẹ̀ lọ àmọ́ ńlẹ̀ yìí a lè ṣe é a ní kí wọ́n sọ̀rọ̀ àmì kalẹ̀ nǹkan méjì ni òsì ń yá lè ṣe torí àìní ládàbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwù náà tí ó máa wò pé èyí ò fún mi mo ti fún nírọ̀pọ̀ ẹ̀ padà èmi là fẹ́ ẹ̀ nísìn ló ń kálukú náà fi maintain champion ẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni yíṣọ́ àfa. wa man ra'a ahwalahu mustaqimatan. ẹni bá wá ti wá rí i pé ìṣesí òun ló balance jù ló dúró dáadáa. tamashiyakha ala al-khalqi. tamashiyakha ala al-khalqi ó ní yóò sọ̀rọ̀ ẹ̀ di ṣé ò lè rí gbogbo ayé. pé ẹ ti ṣe ohun tó bí wa nú lóde yìí àti nífẹ̀ẹ́ wòde yìí mọ́ láwọlé lẹ̀ nílé ẹ̀jẹ̀ ní káwọn èèyàn wá kí wa ẹ̀jẹ̀ àdìgínì ẹ̀ ń pọ́ kọ́ mi lẹ́ pé ságbádá báwọn lẹ̀ pariwo ṣé ewu kìíní kan alájì. waja'ala nafsahu. èyí ló sì kọ́dọ̀ wa nísìn. ṣé o ti wá di oyè eré igbá máa wọ ọmọ kéwù mi gan lórí Facebook báyìí fúnra rẹ̀ ní òfin Sheikh kìíní kan kún ní àwọn tó ṣéwù gan ó kọ súnẹ tí wọn mú wa ní wọn ara fi ṣe gíní wọn pè rẹ ń ṣéwù. èyàn sọ̀rọ̀ ẹ̀dí ṣéwù lérí gbogbo ayé ni tamashiyakha ala al-khalq òní máa pè rẹ ń ṣéwù Allahu Akbar níbi àgbèsí lónìí nìyẹn o. bẹ́ẹ̀ tí wọ́n bá ń pọ́n wa fọlá mímọ́ ó yẹ kíkó wa máa sọ lẹ́mìí rẹ̀ pé bí mo ti mọ̀ ni. bọ́lọ̀ ti fa ìfẹ́ sànẹ́ Muhammad ẹ̀sà tó subhanalladhi asra bi abudihi layla abudu ni ó pè kò yọ ìyẹn kò nú ọkọ ẹ̀ kò yọ kò nú ọkọ ẹ̀ anabi náà sì dínà yẹn kìí sì sábùkù kò sọ pé abudu lànẹ́bí àbí abudu nù àwọn kan tó lérò pé bóyá táwọn bá fẹ́ nu ara wọn tún ṣe èmi ẹ ṣẹrú ọmọ lèmi lọ́dọ̀ Ọlọ́run dídìrín ṣé ń gbà tá a pera alẹ́rú tọ́lọ́ ń pè wá lẹ́rú só tìrìtì wá bí ẹrú. abẹ́wò wàhálà. ókè ọ̀gá àti ẹ̀ tí wọ́n ní ọmọ ọkọ lèmi bàbá rẹ̀ gán tìrìtì ẹ̀ bí ẹrú ni ọ̀gá ẹ̀ gán tìrìtì ẹ̀ bí ẹrú Ọlọ́run ò tìrìtì wá bí ẹrú náà kò sẹ́ni tó ya bí amọ tó lè ṣeun tá a fẹ́ tọ́lọ́hún tamashiyakha ala al-khalqi on tó wọ́n sọ̀rọ̀ di ṣe lérí àwọn ẹ̀dá naam. waja'ala nafsahu matbu'an la tabi'a. Imam Sha'rani ó ní on tó wọ́n sọ̀rọ̀ ẹ̀dẹ́ ni tí wọ́n ń tẹ̀lé tí wọ́n gbọ́dọ̀ gbà fún tí wọ́n gbọ́dọ̀ gbọ́ tiẹ̀ kò ní sọ̀rọ̀ ẹ̀dẹ́ ni tóun náà gbọ́dọ̀ gbọ́ tẹ̀lómi tó gbọ́dọ̀ gbà fẹ́ lómi. òun ni ó máa fẹ́ Allah a ní problem àwọn afánlẹ̀ yìí o a tún máa sógun tí n bá dòde kí ilé o máa rọ kí wọ́n máa gbé ìfẹ́ lómi máa fèmí nìkan kọ́ máa pariwo mi aláàjì ẹlòmíì ti kọjá àbí tí wọ́n ẹsẹ̀ dúró sí wọn akíri tó wọ́n dé kó tó kó lé kò mọ́ ẹlòmíì jẹ́ n parí ẹ̀ kí n lè tó kí n lè mo ti ń wo sòdó. fa'lam dhalika. afaani lọ mọ bẹ́ẹ̀. waj'al wajhaka mashhudan laka ala dawam. níbi okùn sí tó ti wọ́ tó ti dúore jí ó máa hàn sí ọ níjojúmọ́ kó máa fojú rí kó máa ríra rẹ ní ẹni tí ò tí mọ̀ ṣe dáadáa èyí ló túmọ̀ mọ̀ wọn ara. ta'ish saliman. ta'ish saliman ó lè lò sẹ́mi ẹ̀ lẹ́ni tó mórí bọ́ wọn ò ní kọ̀ràn sí ọlọ́run ó sì ní dáràn lọ́dọ̀ Ọlọ́run. ويحصل لك المدد والخير ìmísí ìrìn àjò wíìdì tó lóun rìn mọ́dàdí ó lè máa sọ̀kalẹ̀ sí ọlá ìmísí Ọlọ́run máa dé àyèmọ́ Mọ̀lánà Shehu Sha'rani náà ló wí ó ní àyà mi ò ní sọ̀kalẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tá a ná Muhammad ti lọ àmọ́ ìtumọ̀ ọ̀tún máa sọ̀kalẹ̀ sínú ẹni tó bá bọ́ lọ́hùn sábà ó lè ti máa ka aya kan láì mọye gbà o lè tún lọ mẹba mi o tún tún kà pé ìtumọ̀ ọ̀tún mi yóò wá sí ọlọ́pọlọ kí ni ń jẹ́ kíkúrà ní òbó ni yóò zúbọ̀ làwọn. naam. وهذه طريقتنا على الدوام إن شاء الله تعالى. ibi tó yẹ káwá fún gbèsè lásìkò yìí ni a ti ń yẹ àtẹ̀mí náà àmọ́ téèyàn bá ń ṣe wá sí èyí náà máa ṣẹ́ẹ̀kì rẹ̀
àmì tá a fi mọ àwọn ẹni Ọlọ́run tà nánu bọ́rọ̀ bá bá wọn wí wọn ní dìnnà yẹn wọn alẹ́ mi mo lélẹ̀ a gbọ́ pé sàdámọ̀ sí tẹ̀fsírì lọ́njọ́ kan ńgbà wọn kéwòdè wọn ni èmi lọ́lọ́run bá wí bí ìjà tí ń bẹ láàrin àwọn àti bàbá kan wọ́n sì lónìí lọ yanjú Ọlọ́run fúnra ló ṣe wáàsí fún wọn nínú ọ̀rọ̀ táwọn náà ń kà àmọ́ wa máa fẹ́ ṣe wáàsí fún yẹn náà àyẹ̀fẹ́ kí wọ́n ṣe fún wa àáfẹ́ kí wọ́n gbọ́ tiwa ni àyẹ̀fẹ́ gbọ́ téèyàn kò sì dá bẹ́ẹ̀ torí ìdí eléyìí àwùjọ yìí mo dúpẹ́ ìfẹ́ alhamdulillah a sì dúpẹ́ ẹ̀sìn tọ́lọ̀ ní wà lára kó wa àwa dúpẹ́ ìmánì ló jí kó gbàgbà pé èmi kọ́ ni mo lò ní àwọn tí wọ́n lò ní lélẹ́yìn a sì filẹ̀ gbogbo bí tọ́lọ̀ ti gbé kó wa dé nínú ipò Ọlọ́run kò ní já wa bọ́ láti bẹ̀ wala Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àdúrà lèmi ó ṣeun inna hadhihi tazkira tiẹ̀ kọ́ lẹ́yìn in lè torí pé wọ́n tanná mọ́gìrìbì ti kọjá mọ́ ala nísìn níbi àti ń sọ làwọn ti ń sọ yẹn náà ti ń sọ yẹn àbí ṣé mọ́dí kì í máa ń so ohun tí yẹn ṣe tẹ ohun tí yẹn ṣe lápọ̀nlẹ̀ ní ṣe tẹ ẹ dákun ẹ̀yin bàbá ẹ̀yin tó ṣàdúrà fún yàrá ẹ dákun ẹ tẹ́wọ́ ẹ̀yin ṣiṣẹ́ owó sí lọ́pọ̀ kẹ́ tó sọ pé adìyẹ lélẹ́yìn mo fi bọ́lọ̀ ti tó nínú agbára rẹ̀ àti inú àánú rẹ̀ bí tí máa ṣe mo fi bẹ́ẹ̀ lọ́n fún kó wa yín àgbákò tí bá a fà tí wọ́n fi ní ẹdúró lẹ́nu ọ̀nà mọ́sálásí tán bá ṣe tán wọ́n dájọ́ fún yín Ọlọ́run níjọ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. amina ya Allah. wala Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. òní wa làwa ń lò yìí bẹ́ẹ̀ ọ̀la àwọn tàná tí wọ́n bí wa làwa yìí tọ́lọ́run fi wá yìn wọn Ọlọ́run ọ̀la tiwa náà má jẹ́ pa wá lẹ́kùn o. àmín. ẹ dákun sàmì yẹn kó kiri dáadáa o. amina ya Allah. Ọlọ́run má fọ̀ la wa pa wá lẹ́kùn o. Ọlọ́run má fọ̀ la wa pa wá lẹ́kùn. Ọlọ́run o abẹ́ọ́ yọ gbogbo iye wa tá n bẹ ní àyè yọ wá kó nu sáfù ẹni tí bùkátà ó máa dẹ́rù bà sí wa mọ́nú ẹni tí owó máa béèrè èwo ló tún tẹ́ fi mí gbọ́ wá gbé gbọ̀nà rọrùn má gbé gbọ̀nà nira ṣé ibi wọ́n ló pe rẹ̀ ní Latifu wọ́n ló sì pe rẹ̀ ní Razaku ó kọ yẹn kìí sì ṣe pé bóyá ọjẹ lánàá ò jẹ mọ́ permanent ni wọ́n fi sọ pé sifatun sabitatun qa'imatun lillahi ta'ala permanent ni kìí ṣe pé bóyá ó ti ló yàn pẹ́ lómi nísìn Allah má jẹ́ àríbí ètí da ó lè kọ́ṣẹ́ kan lánàá tí ò ní kọ́ ọmọ tí ò ní ṣe mọ́ tí ó tún máa ṣiṣẹ́ mi n ò ní fi léyìn pé mọ́ àmọ́ Ọlọ́run kìí sọba tá a ní ṣe rí tẹ́lẹ̀ kò ṣe mọ́ Ọlọ́run tó yẹ kó wọ́n ní Razak wọ́n ní Basitu gbogbo iye wa Ọlọ́run mọ́sá tẹ́ni aziki kalẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan àbá àmọ́ dìbò májò ní ilà mọ́ májà yóò sọ̀rọ̀ gbé fún yín ihun táyé tí ń dàbà sí yín pẹ́ ti tó fúnra Ọlọ́run mọ́sá promote ń jẹ jù bẹ́ẹ̀ lọ lọ́lá ní mímọ̀ níyì lápọ́nlé lálùbáríkà Ọlọ́run mọ́sá dá yín lẹ́jọ́ bẹ́ẹ̀ wọlá àkídímọ̀ mímọ̀ tẹ̀ ń ṣe káàkiri tọ́lọ́run fi sọ̀rọ̀ yín níyanu àyèmọ́ye ìgbà ni mo ti ń gbọ́ láyìí mo gbọ́ lẹ́nu Khalifa wa Kọ́ládé náà níbi 3 years ago pé èèyàn nílé kéwú kò sí lásàlátù yìí sì ń kó ogun ẹ̀jọ́ lọ́dọọdún ayé sì ń gbà fún tó yẹ pé dọ́dọ̀ ẹlòmíì báyìí kọ́dà ó lásàlátù gan-an àwọn lásàlátù dẹ̀ ó tún láwọn olóde kò sì ṣe é má lọ àfáà ní bínú ni o yóò wá lù wọ́n kò lé ọkọ ni Ọlọ́run ní jayín bọ̀ ẹ kárí gbogbo ẹ̀yin àfa bàbá asọgba ajísọgba Ọlọ́run ní jẹ́ ẹ̀sì sọ bàbá Sírù mo fà àlùbáríkà yín tọrọ fún gbogbo àwọn ìyá wa Ọlọ́run má jẹ́ òbúrú fẹ́ni kọ̀ọ̀kan ọlá bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم آمين يا الله قل اللهم مالك الملك آمين تؤتي الملك من تشاء آمين وتنزع الملك مما تشاء آمين وتعز ما تشاء آمين وتذل ما تشاء آمين بيدك الخير إنك على كل شيء قدير آمين تولج الليل في النهار آمين وتولج النهار في الليل آمين وتخرج الحي من الميت آمين وتخرج الميت من الحي آمين وترزق من تشاء بغير حساب آمين اللهم صل صلاة كاملة آمين وسلم سلاما تاما على سيدنا محمد آمين الذي تنحل به العقد آمين وتنفرج به القرب وتقضى به الهوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى اله وصحبه من كل لمحه ونفس بعدد كل معلوم لك يا رب العالمين اجاسي عامل كنا اجاسي عامل كنسي اجاسي عامل كنسي فونيا جوه فوا فونيا جوه فوا gbogbo bùkátà wa látòkè délẹ̀ fóníyànjú ẹ̀ fún wa. fóníyànjú ẹ̀ fún wa. àmín fóníyànjú.
yanjú ẹ̀ fún wa mi gbogbo bùkátà wa látòkè sódò subhanahu wa ta'ala. yanjú ẹ̀ fún wa. Naam, akí bàbá wa Sheikh Abdul Rauf Al-Manfaluti